National Executive tí Bobo jẹ́ secretary to the national secretary to the campaign. But wọ́n sick, ṣé wọ́n bá àwọn executive sọ̀rọ̀ national sọ̀rọ̀ rárá? Kípa wo ni wọ́n kọ́ executive sọ̀rọ̀ something like that? Well, nígbà tí Bobo sick, kudos to our global president, Ọ̀túnba Bọ́lájí Amúsàn, Mr. Latin JP, tí wọ́n jẹ́ ààrẹ ẹgbẹ́ wa ní gbogbo àgbáyé. Àti àwọn executive wọn tí wọ́n dìjọ ń tukọ̀ ẹgbẹ́ náà ní national level, gbogbo wọn pátá ni wọ́n kó ipa tó pọ̀. Kì í wá ń ṣe national nìkan ṣo ni wọ́n kó ipa tó pọ̀ lórí àìsàn Bobo nígbà tí wọ́n sick, even títí dé state level ni. Torí èmi gan tí mo wà lórí ìdúró yìí, mo rántí wípé mo pè tó pọ̀ rẹpẹtẹ. A ní oore ọ̀fẹ́ láti sọ̀rọ̀ fún bí ọjọ́ mélòó kan kó tó di wípé ìyàwó wọn ń gbé call nígbà tá a bá pè wọ́n tí wọ́n ní wọ́n ń sùn, wọ́n ń relax, tí a dẹ̀ ń ṣe video call tí a dẹ̀ ń bá bẹ́ẹ̀. So full support ní national ni wọ́n fún wọn, kì í dẹ̀ ṣe national nìkan, gbogbo state náà ni, nítorí pé Bobo jẹ́ èèyàn tí wọ́n dára. Ok, àdúrà yín fún àwọn ọmọ tó fi sílẹ̀ sà. Àdúrà fún àwọn ọmọ tó fi sílẹ̀. Àwọn ọmọ tó fi sílẹ̀ nìkan kọ́ là máa ṣàdúrà fún, gbogbo wa tá wà láyé là máa ṣàdúrà fún. Àmọ́ àdúrà mi ni wípé lágbára Ọlọ́run ọba, Ọlọ́run á dá àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀, Ọlọ́run á dá wọn sí. Àwa tí a jẹ́ ọmọ sí wọn níbi iṣẹ́, àwa tí a jẹ́ ẹgbẹ́ tí wọ́n fi sílẹ̀ náà tí wọ́n ń ṣe nígbà tí wọ́n wà láyé, Ọlọ́run á dá gbogbo wa sí. Àìsàn aburú ò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa, ikú òjijì ò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa lágbára Ọlọ́run wa. Ẹ ṣé mo dúpẹ́ sà. Ṣé ṣé gẹ̀ẹ́sà? Orúkọ mi ni Adéwálé Abdulrasaq, tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Sọ́kọ̀tì alágbẹ̀dẹ ọmọ ní orí ìtàgé. Ṣàlàyé fún wa nípa ìwà tí mo lè ṣàlàyé pọ̀ because gbogbo òṣèré orí ìtàgé náà ló mọ̀ dáadáa. Ó jẹ́ nǹkan tí òkè ń fi nǹkan sínú kò lè fi yan sínú, àfikọ́ mọ̀ ròhun tọ̀hún ló kù lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti mọ̀ wípé tí bá rẹ̀ ti fi yan sínú èèyàn dáadáa ni. Then lórí iṣẹ́ yìí ṣẹ̀mú pé kì í sàkókò tí ó kọ́kọ́ ṣe national general secretary ẹgbẹ́ yìí, ó tẹ̀lé bó ti ṣe ti ANC náà sẹ́yìn. So ó dẹ̀ tó ti ẹ̀kejì tó máa ṣe ti tampa nílé, ó ṣe ní under délé tó tó wá bẹ̀rẹ̀ lọ tó wá ṣe lórí rẹ̀. Ṣé rí ohun tí èèyàn bá ń ṣe tí èèyàn bá ti dedicate time rẹ̀ dedicate rẹ̀ kí èèyàn ṣe lójú àmì. Bobo ó lè lọ meeting state mẹ́ta, sọ pé ọjọ́ kan náà máa ń ṣe state meeting. Bobo lè lọ state mẹ́ta lẹ́yìn tó bá jẹ́ pé nǹkan tó important wà tó fi gbé ọmọ ẹgbẹ́ bọ́lọ̀. Ẹ jẹ́ ká dárúkọ yín mà. Orúkọ mi ni Ìyábọ̀dé Ọdúnọlá Àzá. Ok, kí lẹ lè sọ fún wa nípa olóògbé tí à ń ṣe jọ́mẹ̀jọ́ lé ní? Ṣé rí ọ̀rọ̀ Bobo ó pín sí bí ọ̀nà mẹ́ta lọ́dọ̀ mi. Bobo jẹ́ èèyàn tó jẹ́ pé apart from pé wọ́n jẹ́ star, famous actor, he was a famous actor. Ọ̀rọ̀ wọn dàbí ìgbà tó jẹ́ pé ṣẹ̀wọ̀n pé tẹ́lómi bá jẹ́ star, ó máa ń jọra ẹ̀ lójú. Ẹ̀kọ́ ni kẹ́lẹ̀ jẹ́ fún gbogbo wa. Bobo jẹ́ èèyàn tó jẹ́ pé wọn kó ayéléyà. Bobo nífẹ̀ẹ́, wọ́n dẹ̀ wà accommodating, very selfless. I remembered the last time tí mo rí Bobo July nínú 2024 side Mọ́kọ́lá, àwọn àti Alhaji Gboyega wà ọwọ́ ìrọ̀lẹ́ bọ̀ from the function. Mo kàn rí wọn náà ní láti 2012 ni mo ti rí wọn last, kí n tó rí wọn ní 2024, and that was during my wedding. Gboyega ló ṣe MC during wedding mi. Bobo jẹ́ family mi from my father's side ní Akéokereke.
bàbá ìsàlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìfà pé àwọn àti dádì wọ́n jọ ní good rapport ṣe mọ̀ wá sì kéré gbogbo píríọ̀dù yẹn mo kàn mọ̀ pé ẹ̀gbọ́n mi mo ṣe rírò tán play ń gba wedding mi ò lè fojú underrated. He was there during my wedding fully with Alhaji GboahTv. And some of the in-laws tó wá wọn láti Èkó they were like máa ń táwọn máa rí inú fíìmù mi rè máa ń táwọn máa rí inú fíìmù mi rè ṣe mọ̀ kálẹ̀ lómìnira ni wọ́n máa kanra gbogbo èèyàn ló ń bá ṣe gbogbo èèyàn ló ń bá ṣe eré tán dẹ̀ ṣe dáadáa. Ọgbà tí mo dẹ̀ rí wọn láti yẹn wọn sick o, to be sincere. He was well dressed. When it comes to appearance, I give it to him. Very neat a man. Bàbá bíi ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta, dáàdì ńkọ́. He was even telling me about the role tí dáàdì mi play. Nígbà tí dáàdì mi fi jẹ́ executive local government chairman for Ibadan North and a former OCF commissioner for Oyo State. Gbóyèga wà lẹ́wọ́ wẹ́n tí mo rí ọmọ ẹ̀gbọ́n rẹ̀. Ṣé mọ̀ owó kéèyàn kọ́ tẹ̀ má kówó fún yàn, kéèyàn ríyàn kó sọ̀yàyà, kéèyàn ríyàn kó pọ́nyàn lé. Ọjọ́ yẹn ni mo tún fojú mi kàn ní July 24. Ọ̀ntì bàtà wa ń gbọ́ pé wọ́n ń gbé lórí íńtánẹ́ẹ̀tì ṣé ń gbọ́ tà tá à ń gbọ́ pé bọ̀bọ́bì. Àwọn tí wọ́n tẹ́lẹ̀ fi pé wọ́n ti bẹ̀rẹ̀ rúmọ̀ tán máa ń gbé yìí o kí wọ́n kò ṣe bọ̀bọ́bì. So the information pé wọ́n sì kì yẹn àtikú bọ̀bọ́bì all of a sudden ló jẹ́ and the shock yẹn kò tí tàn lára mi. Láti last week tí mo ti gbọ́rọ̀ yìí mi ò gẹ́ ìta ara mi mọ́. So and ṣé mọ̀ èèyàn tó bá dáa wọ́n ní kó múra sí. Ká ní bàbá mi ṣe nǹkan kan fún bọ̀bọ́bì nígbà yẹn tó fi jẹ́ former executive chairman Ìbàdàn náà. Bí bọ̀bọ́bì ò bá sọ fún mi, mo sì kéré mi ò mọ̀. So èèyàn tí bí bọ̀bọ́bì jẹ́ èèyàn dáadáa ní bọ̀bọ́bì, Ọlọ́run bá mi ṣe kú ní ìsinmi fún bọ̀bọ́bì. Mo dẹ̀ pray kí àwọn ọmọ wọn kan jẹ nínú ọlá bọ̀bọ́bì. Then Ọlọ́run ò ní jẹ́ ká ríru eléyìí mọ́, Ọlọ́run á dúró tì wá. And on behalf of the Minister of Power náà, wọ́n represent wọn whether directly or indirectly here. Minister of Power náà wọ́n gbọ́, wọ́n banújẹ́ pé kò yẹ kó jẹ́ bọ̀bọ́bì. Torí inú àwọn tó nífẹ̀ẹ́ Minister of Power, bọ̀bọ́bì was among them láàrin àwọn actor. Tó bá gbọ́rọ̀ Minister of Power wọn kì í fi ṣeré. So gbogbo eléyìí tó ṣẹlẹ̀ yìí Minister of Power indirectly náà àwa náà máa contribute to this function. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ ká rírú ẹ̀ mọ́. Ọlọ́run á dúró tì wá. Ìyábọ̀dé Ọdúnọlá Azam. Èmi ní ọmọ bíbí wọn ní Akéókérékè ní bàbá ìsàlẹ̀. So family bọ̀bọ́bì ni mo jẹ́, mi ò kì í ṣe alágàtà sí. Mo ti rí Major Jẹ̀lílì Akéó náà bí my baby. Kọ́lá Azam gbogbo aláwa. Thank you.